ni ìtumọ̀ yìí tẹ̀ ṣe ẹ̀ ń mu sìgá ètò ìgbà wo ni mo yìí bá yín wí fún ọ̀rọ̀ ọtí pé kẹ́ má mu ọtí mọ́ mo gba ọtí lọ́wọ́ yín ẹ tún bọ́ sídìí sìgá ṣé lè gbà ṣe ìṣọ́bojú mu irú àwọn olófẹ́ yà yí ìgbọ́ná. oúnjẹ tí mo mọ̀ jẹ mi ò dẹ̀ lè hide feelings mi tẹ́gbà náà bí gbà lérò èmi gan wá sọ fún yín pé èmi gan á mu ní èlé fún yín. àwọn obìnrin kan wà tó yẹ pé gbogbo ọpọlọ wọn láyé yìí wọn ò ronú láti fi ṣe nǹkan tó dáa wọn ò tiẹ̀ ronú báwọn máa bímọ àwọn máa tọ́mọ àmì wọn á dẹ̀ gbé ìbọn fúnra ara wọn àmì wọn máa terrorize àwọn yẹn. wàhálà ti dé. báwo lè ṣe ṣe ẹ náà báwo lè ṣe ṣe ẹ ń sọ fún mi pé wọ́n escape ẹ wá wọ́n fẹ́ ẹ fún mi ní report òṣì. because lórí àwọn ọmọ olè yìí my own job is at stake and I'm not going to leave any stone unturned. kí ni nǹkan tó gbójúlé tálẹ́ni tó ń gbénú ẹ̀ tó fi náyà láti wá síwájú wa yí pé ò ṣiṣẹ́ ìmọ̀ ẹ̀yin jẹ́ òsì ṣé bébì ni mí ni nǹkan tó wà nínú èso sọ fún yín yẹn. àánú àwọn tó kọ̀ nìyẹn ló ṣe mí because kò cost mi ní anything máa waste life ẹ̀ mélòó rú ẹ̀ tí ó dẹ̀ sí nǹkan tí yàrá ìjàmbá bá máa ìpọ́npọ́n gbà yàrá ìjà anybody tó lè ṣe sí mo jẹ́ kí n sọ kíni kan fún ẹ o èmi ò lójú àánú o torí inú igbó ọ̀dájú ibẹ̀ ni mo dàgbà sí àgbo ọ̀dájú òun lọ́kùn ẹ̀ iṣẹ́ ọ̀dájú òun ni mò ń ṣe owó ọ̀dájú òun ni mò ń ná má jọ mi wò ó tó bá jọ mi wò wàá jọ tán. ẹ fi ọkàn ara yín balẹ̀ nítorí kí n má bàa jìyà lẹ̀ṣẹ̀ yá má jìyà tiwa lọ́fà. ǹjẹ́ jẹ́ mọ̀ pé this is the first time tí máa rí àgbàlagbà méjì tí wọ́n jọra wọn báyìí. But all the same irú ìrànlọ́wọ́ wo lẹ wá fẹ́ kí n ṣe fún yín. kò ní dá sí mi ẹ̀yin ayé tó sì I want to suck blood.